àìkúnjú òṣùwọ̀n Tinubu ló fa wàhálà ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Peter Obi, olùdíje fúnpò ààrẹ orílẹ̀‐èdè yìí lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, Peter Obi ti sọ̀rọ̀ sókè lórí ìṣekúpani tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Báyìí ó ní òun ṣiyèméjì lórí àdéhùn tí Tinubu ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò láìpẹ́ yìí. Ó sì hàn gbangba pé ààrẹ kò kúnjú òṣùwọ̀n. Eléyìí kò sẹ́yìn àbẹ̀wò tí Peter Obi ṣe sípínlẹ̀ Plateau ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún táwa yìí, níbi tó ti lọ sọ́dọ̀ àwọn táwọn àgbébọn ṣèkọlù sí nípìnlẹ̀ náà. Obi fún wọn ní ìdánilójú pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́. Nínú àtẹ̀jáde kan tí Obi fi síta lórí ìtàkùn ayélujára Twitter rẹ̀ lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ló ti banújẹ́ pé àwọn àdéhùn ààrẹ Tinubu lórí ètò ààbò jẹ́ òfúùtù fẹ́ẹ̀tẹ̀ lásán. Ó ní kò pẹ́ ni wọ́n ṣe ìkọlù míì ní Yamagoje níjọba ìbílẹ̀ Gúúsù Jos. Gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Anambra ọ̀hún tún tọ́ka sí àwọn ìkọlù àti ìṣekúpani tó wáyé nípínlẹ̀ Nasarawa, níbi tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti ṣòfò táwọn kan sì di aláìnílé lórí. Bákan náà ló mẹ́nuba ìjínigbé tó wáyé nípínlẹ̀ Zamfara àti ìkọlù ní Borno, pàápàá jùlọ ní agbègbè Chibok. Obi ní dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú jẹ́ ojúṣe ìjọba. Ó ní báwo ni ààrẹ orílẹ̀-èdè ṣe máa ṣe ìlérí tí kò sì ní sí àyípadà kankan. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba gan ló mú kí ètò ààbò máa ṣe ségesège nítorí kò sí ìgbésẹ̀ kankan tó nítumọ̀ lórí rẹ̀. Obi wá ké gbàjarè pé orílẹ̀-èdè Nàìjíríà ń ṣọ̀fọ̀, inú ewu la sì wà pẹ̀lú nítorí ètò ààbò kò péye bó ti wù kó kéré mọ́.